àjùmọ̀ṣe wa ni ó ti dòde o àgbọ̀nláyé àjùmọ̀ṣe wa ni o Jumobi ti dé ó ti dòde o àgbọ̀nláyé ó ti dòde àjùmọ̀ṣe wa ni o Jumobi ti dé. 107.5 FM ló ti ń wáyé rédíò Lagos tiwantiwa o ẹ̀dìkàlẹ̀ sí kẹ́kọ̀ọ́ láago 2 sí 3 ọ̀sán gbogbo ọjọ́ Wednesday ẹ máa tẹ́tí sí kémi gbé kí wọ́n gbé ká fọwọ́ sọ ọkọ̀ tó tọ́ Jumobi Omisore àwa ń gbádùn rẹ̀ máa lọ. ó ti dòde o àgbọ̀nláyé àjùmọ̀ṣe wa ni o Jumobi ti dé ó ti dòde o àgbọ̀nláyé Jumobi ti dé àjùmọ̀ṣe wa ni o Jumobi ti dé. àgbọ̀nláyé ilé ayé yìí kò ṣe dágbé àgbọ̀nláyé ká fọwọ́ sọ̀wọ́ ọkọ̀ ló tọ́ àgbọ̀nláyé ilé ayé yìí kò ṣe dágbé. bẹ́ẹ̀ ni adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba adúpẹ́ pé òkun ó ní kádúpẹ́ lọ́wọ́ òṣùpá tá a ní kó ràn tó ràn tó mọ́jú kádúpẹ́ lọ́wọ́ ọ̀rẹ́ tá a bá mulẹ̀ tí ò dání kádúpẹ́ lọ́wọ́ àtàǹpàkò tí ò jẹ́ kí ẹsẹ̀ ó dìlàgbà káwá tún wá dúpẹ́ lọ́wọ́ etí tí kò jẹ́ kí orí ó di àpólà igi kádúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba Èdùmàrè tó pa wá mọ́ àdúpẹ́ wípé ní jẹjọ àwọn kan náà la dágbére wípé ká tó pàdé lónìí Ọlọ́run ọba ó tún gbà fún wa ní ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gidigidi torí wípé ọba aláàánú ni tá a bá ti sọ pé a tún ń lọ ó tún wà ní ká lọ tá a bá láà dé òun náà ló jẹ́ ká máa dé lẹ́yìn ẹ̀ kò sóhun tá a lè ṣe àní mo ní iṣẹ́ wo ò ní kì í ṣe bẹ́ẹ̀ àwa tá a sì wípé ẹ̀rọ ni ọ̀rọ̀ wa wà a ò ní tẹnugbó bí ọwọ́. AGAN LAYE lẹ́tọ̀ pẹ̀lú Jumobi Omisore lórí rédíò Lagos 107.5 FM tiwantiwa gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé wọ́n ní kò ṣeé má ní lónílù láàfin o kankan yan gbòógì wọn ò jòyè jẹ́ nígbìmọ̀ bá gbèsè pọn dandan fọba aládé bẹ́ẹ̀ gẹ́lẹ́ lẹ́tọ̀ yìí ṣe rí fún gbogbo àwọn èèyàn pátápátá àgàgà àwọn àwáyé wa ṣe rere nítorí pé wọ́n ní ilé ayé yìí má dúró má rọsẹ̀ má tún wá sáré àṣáájú o kò má bàa kọjá ibi tó ń lọ kò tí gbọ́ ẹ wò ó mo ní ẹ mú kàlẹ́ ayọ̀ ẹ mú tí ìdùnnú tó wà àti ọmọ ẹ̀sùn jẹ́ ká tó jẹ̀gbádùn tọ̀sẹ̀ yìí ó máa dùn gbogbo máa kàn sí i mú ń bọ̀. Àlàbí ọjọ́ yẹn máa rí o Pasuma ṣùgbọ́n láti wọ́n ti rò pé kí ni kò lè bá wọn dé ní ọmọ ò padà kẹ́ni tí wọ́n gbọ́wọ́ sọ́yà pé ọmọ wa nù. Àlàbí ọjọ́ yẹn máa rí o Pasuma ṣùgbọ́n láti wọ́n ti rò pé kí ni kò lè bá wọn dé ní ọmọ ò padà kẹ́ni táyé gbọ́wọ́ sọ́yà pé ọmọ wa nù. Gbogbo ọgbà ọpẹ́ ní tèmi Pasuma gbogbo ọ̀nà lọ́lọ́run tèmi fi kẹ́mi ètò ayé mi níbẹ̀rẹ̀ o kọ́kọ́ kòrò àti lè dìde wá ní ìṣòro o lè jù èmi kan mọ̀ pé wọ́n padà ní ọmọ tó ń sọ mo tẹ̀ tí gọ́gọ́rà ròpin bó ti jù mo tẹ̀ tí gọ́gọ́rà ròpin bó ti bọ́ mo ti rò pé wọ́n jẹ́ àkúnní bó tó di kọ́ba mi kò forúkọ mi ò wá sí wò lọ́lá bá dé lórúkọ mi. bẹ́ẹ̀ ni àní ọ̀rọ̀ ilé ayé tá a wà yìí sẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mo lórí ètò AGAN LAYE wípé mo nílé ayé ò ṣeé dá lò bẹ́ẹ̀ ni kò ṣeé dá gbé Ọlọ́run dá wa fúnra wa ni ká lè máa fọwọ́ kọ́ra wa sókè torí pé nìkan kì í já wa dé wọ́n lọ́pọ̀ ènìyàn lórí jẹ́jọ́ mọ́ lórí ètò wa lọ́sàn-án yìí bẹ́ẹ̀ sì mọ̀ wípé lábala ni o gbogbo nǹkan tiwa ló létò abala àpilẹ̀kọ wa lónìí wọ́n ní pé èèyàn kò ní gbin àlùbọ́sà kó ká ẹ̀fọ́ ènìyàn kò ní gbin akọ iṣu kó wá lọ hú ewùrà o ohunkóhun tẹ̀dá bá gbìn ó ní yóò ká ẹ̀dá tó bá wá ta ọjọ́ erùpẹ̀ wọ́n ní dandan ni kí wọ́n kó gbowó òkúta kí lẹ rí tí mo wí nínú eléyìí gbogbo bó ti mú tiẹ̀ lò ń bẹ̀ onírú ìwà wo ni wọ́n ń wù ṣé wọ́n máa ń dúró bí tán ti ń ba tèèyàn jẹ́ ni àbí tán bá tẹ̀ sọ pé wọ́n fẹ́ jẹ́ kẹ́nìkan ṣe rere ìwà níta ni ṣé ẹ mọ̀ pé kì í ṣe èèyàn ni ó dìgbà tó bá rí pé ó jábọ́ kódà ìwọ tó wá fẹ́ wọ́yàn bọ́ lókè ibi tó wà yẹn bóyá o ti gbàgbé wípé tó bá jábọ́ wọn ò lè gbé e sáàyè. bẹ́ẹ̀ ni.
ayé yìí kò ṣe dágbé àgàn láyé ká fọwọ́sowọ́pọ̀ ló tọ́ àgàn láyé ilé ayé yìí kò ṣe dágbé. Erosimos catering ọ̀gá ni wọ́n jẹ́ èyíkéyìí ayẹyẹ tẹ́ bá fẹ́ ṣe fòdù ni wọ́n oríṣi àṣewùbẹ́ lọ́dọ̀ wọn ìbẹ̀rù ò sí ìfòyà ò sí rárá tested and trust Erosimos wọ́n ṣe gbáralé. Erosimos catering service àwọn professional aláṣẹ wọ́n mọ ikú tó pa oúnjẹ wọ́n mọ ìtọ́jú ọ̀pọ̀ èrò birthday ni ìgbéyàwó òkú àgbà ayẹyẹ ẹgbẹ́ ìnáwó nílé ìjọsìn àti gbogbo ayẹyẹ yòówù tẹ́ fẹ́ ṣe. Erosimos catering service ní ká ẹgbẹ́ ṣe oúnjẹ sísè fún iṣẹ́ wọn ni láti bá yín lo iye tẹ́ ẹ ní fáwọn àlejò tẹ́ ẹ pè. Erosimos catering service ilé iṣẹ́ wọn wà ní 23 Fadare Street Ọgbà Lagos. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni 0704 424 7984 0704 424 7984. tested and trust Erosimos wọ́n ṣe gbáralé. Erosimos communications alága ìdúró ìjókòó MC fún èyíkéyìí ayẹyẹ tẹ́ fẹ́ ṣe wọ́n dáńtọ́ wọ́n á mú òde rẹ̀ dùn kò séwu classic alága Jumobi Omisore. Fún alága ìdúró àti alága ìjókòó ẹ pè classic alága sórí 0704 424 7984 0704 424 7984. èyí ayẹyẹ tẹ́ fẹ́ ṣe wọ́n dáńtọ́ wọ́n á mú òde rẹ̀ dùn kò séwu classic alága Jumobi Omisore. Innalillahi wa inna ilayhi raji'un. Pẹ̀lú ọkàn ọpẹ́ sí Ọlọ́run à ń kéde ìpapòdà bàbá ọ̀kan pàtàkì lẹ́ka ètò ìlera lórílẹ̀‐èdè Nàìjíríà àti ilẹ̀ Áfíríkà lápapọ̀ dókítà Bọ́lájí Ajẹ́nifújà bàbá jáde láyé lẹ́ni ọdún 94 99 years a ó sin òkú wọn nílànà ẹ̀sìn Islam ní dédé aago 4 ìrọ̀lẹ́ òní ní ilé wọn Ajẹ́nifújà estate tó wà lẹ́yìn ilé epo ọba Ṣótòbí Ìkòròdú. Ọ̀pọ̀ ọmọ ẹbí ará ọ̀rẹ́ àti ojúlùmọ̀ ló gbẹ̀yìn bàbá dókítà Bọ́lájí Ajẹ́nifújà bàbá ọlọ́mọ wẹ́wẹ́ bàbá ìtẹ́lẹ́yẹ hospital ẹ̀yin lọ́mọ ìlúkú mẹ́dẹ́mẹ́dẹ́ ọmọ ìlúkú mẹ́dẹ́mẹ́dẹ́ ọmọ aṣàlìjẹ̀jẹ̀ bí ẹni tí òróbìnrin rí Alhaji Ìbáṣọ̀run Babátúndé Tajudeen Rotínwá chairman exclusive club olórí tẹ́lẹ̀ rí àwọn òṣìṣẹ́ ọba nípínlẹ̀ Èkó ló ń kéde. bẹ́ẹ̀ni bá jí ní gbótígbótí jù apá lọ́lọ́ òye àfàìlà ọjọ́ bọ́jọ́ bá là máa ń là Ọlọ́run ni ó ojúmọ́ ní tí mọ́ lànà mi sọ́wọ́ lànà mi sọ́mọ́ àní bọ́dún ìṣe mi lọ bàbá bọ́dún ìṣe mi lọ bàbá ayé lọ. dún ṣe ń lọ tó à ń tẹ̀lé ọdún tọdún ń lọ tẹ́ ẹ bá rí níjọ́wọ́ náà la bẹ̀rẹ̀ ọdún inú oṣù karùn-ún la tuntun wá yìí pẹ̀lú gbogbo ẹ̀bí ṣe wá ń lọ létòlétò ṣe ló dàbí ìpọ́ Ọlọ́run ti ṣètò ayé tèmi kọ́dún ìtó bẹ̀rẹ̀ torí gbogbo ẹ̀ kàn ń lọ nírọ̀rùn fún mi ni bí mo ti ń rówó ni mò ń rọ́lá ṣe wá rí lẹ́nìí mo wá rí nǹkan mẹ́ta tó dáa jù láyé mo rówó mo rọ́lá mo ríre mo tún wá rà láàfíà bẹ́ẹ̀ lànà tí ti wọlé tọ̀ mí torí àwọn èèyàn kan wà níjọ́ tó o bá ti bẹ̀rẹ̀ sí ń bá wọn rìnrìn àjò lóòótún dúró síbi tó wà mọ́ bàbá wa ẹ bá mi káwọn ará ilé. ẹ kúlé o ṣàlàfíà làbáyín ìmọ́lẹ̀ yín ò ní dókùnkùn. ṣé ẹ ti rí báyẹn ọ̀pọ̀lọpọ̀ yín nílé mo mọ̀ pé yín tèmi tẹ́ yín gbọ́ mi gbogbo ẹ̀yin torí Facebook mo ti ń rọwọ́ yín ẹ̀yin torí Instagram tẹ́ ẹ ti mọ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ Jumobi Omisore mo ti rí yín bẹ́ẹ̀ fún mi ní thumbs up ṣé ẹ wá mọ̀ òun yẹn ṣé ẹ dá mọ̀ ṣé ẹ rí bó ṣe ń lọ bàbá ẹ tún jẹ́ kán mọ̀ lẹ́ẹ̀kan sí i. ohun mẹ́ta ló ṣe pàtàkì nílé ayé ìjọ́ tá a délé ayé ìjọ́ tá a mọ̀ tá a wá ṣe nílé ayé àti ìjọ́ tí a mọ̀ àwọn tá a máa bá rìn láti débi tó yẹ ká dé láyé gbogbo ẹni tó gbọ́ mi àárọ̀ sán àti alẹ́ yín kò ní bọ́ sí ìkorò. àmín ṣé ẹ ti rí èmi délé ayé mo mọ̀ pé iṣẹ́ ká rojọ́ ká sọ̀rọ̀ èmi ò bá wọn rojọ́ mò ń sọ̀rọ̀ yìí sọ̀rọ̀ ní nítorí mò ń sọ̀rọ̀ gbowó ni nígbà tó Ọlọ́run tún wá bá mi ṣe torí mi ti tì mí débi sẹ́sẹ̀ mi rè bẹ́ẹ̀ ni mo tún bá wọn olóríire rìn papọ̀
ó bá ti di látòní lọ mo mọ̀ wípé mo ti bọ́ síbi tó ga, mo ti kúrò níbi tí mo wà tẹ́lẹ̀ rí. Fún gbogbo àǹfààní àwọn tí kò mọ̀ ẹ jẹ́ kí n ti abala ní ìkáyé la wà yìí, abala àwọn awáyé wá ṣe rere. Ẹ ṣáà ti mọ̀ wípé gbogbo àwọn tá a máa ń gbé wá sí abala yìí òdu ni wọ́n máa ń jẹ́, wọn kì í ṣe àìmọ̀ olóko, bẹ́ẹ̀ ni wọn kì í wá ń ṣe àwọn tó ní lásán. Àwa ń fẹ́ lórí ètò Àgan Láyé. Ìtumọ̀ Àgan Láyé ni wípé alẹ́ ayé ò ṣeé dá lò ní kò ṣeé dá gbé, ẹnìkan ní láti fa ẹnìkan lọ́wọ́ sókè kóhun tó débi tó ń lọ. Ìdí nìyẹn táwọn fi máa ń mú àwọn tó wà láwùjọ tí wọ́n jẹ́ wípé aníyìkáyé ni wọ́n wáyé wá ṣe rere, wọ́n tún máa wá ń ṣe fáwọn èèyàn. Àwọn ẹ̀dá kan wà téèyàn bá ń gòkè inú wọn máa ń dùn ní, àwọn ẹ̀dá kan wà wọn kì í fẹ́ kéèyàn gòkè, àwọn tó mú yàn gòkè làwa máa ń bá rìn. Bá mi ti wà nínú ilé agodo pẹ̀lú mi, olùṣọ́ àgùntàn ni wọ́n, wòlíì Ọlọ́run alààyè ni wọ́n. Bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé àwọn ipò kan máa ń wà téèyàn wà láyé, ẹ ò ní choice ju kẹ́ pé wọ́n ń bàbá lọ o, ṣùgbọ́n lójú tèmi youth ni wọ́n, is very very much young. Àwọn ni Prophet Israel Bámidélé Ògúndípẹ̀ tí gbogbo ẹ̀yin olólùfẹ́ wọn mọ̀ káàkiri alẹ́ àgbáyé sí Genesis, èyí tó jẹ́ pé òun ni ìbẹ̀rẹ̀ Bible o, ìbẹ̀rẹ̀ ohun tó dára, ìbẹ̀rẹ̀ ìwé tó ní èdìdí, ìbẹ̀rẹ̀ ìwé tó dáa. Ta ni Genesis? ẹ̀yin lẹ pè ní Bámidélé ṣùgbọ́n Ọládélé ni, àti Bámidélé àti Ọládélé ibì kan lèèyàn tí ń bọ̀ tó ń lọ síbì kan, tí ọlá bá ba délé náà ló máa fi di Bámidélé. Israel Ọládélé olórúkọ mi, abí mi ní ìlú Ẹ̀gbá, Ìgbórè àti Àké. Èmi dẹ̀ ní olùṣọ́ àgùntàn Celestial Church of Christ Genesis Global. Amọ̀yìn lólùṣọ́ àgùntàn, ṣùgbọ́n máa ń ní àwọn nǹkan kan tó wà téèyàn jẹ́ táwọn ọ̀pọ̀lọpọ̀ kì í mọ̀, fún àǹfààní àwọn tó lé àǹfààní láti máa gbọ́ ètò Àgan Láyé báyìí. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn tẹ́lómi gan bá rí yín wọ́n máa ń bìlíìfù pé táwọn máa rí òmìrán ńlá kan ni o, torí pé Ọlọ́run ti lò yín fún tó pọ̀ gan-an ju pé bóyá èmi ẹ mọ orúkọ tèmi fún yín ni àwọn ṣe wá ṣe rere, small body big engine. Ó ní nǹkan kan tó yẹ káwọn mọ̀ nípa yín, ta lẹni náà gangan, torí èmi mọ̀ yín wípé èyí máa ń fẹ́ kéèyàn dìde ni. Èmi kọ́ ni máa ń fẹ́ kéèyàn dìde, Ọlọ́run ló ń fẹ́ kéèyàn dìde, ṣùgbọ́n Ọlọ́run ló ń gbà fún mi láti ràn yàn lọ́wọ́ láti dìde. Mo jẹ́ ẹni tó kúrò láti ibì kan tí ò jẹ́ nǹkan kan, tí ò dẹ̀ tí ì débì kan, ṣùgbọ́n tó mọ̀ pé òun lọ síbì kan, tó dẹ̀ gbàgbọ́ wípé fún gbogbo ẹni tí nǹkan máa kàn, ìgbà míì nǹkan á kan, ṣùgbọ́n Bíbélì sọ pé bí ẹkún pẹ́ dalẹ́ kan ayọ̀ ń bọ̀ lówùúrọ̀. Mo jẹ́ ẹni tó la iná kọjá, tó ṣì ń là kọjá. Mo lé ẹni tí a bí sínú ìpọ́njú ìṣẹ́, tó dàgbà sínú ìpọ́njú ìṣẹ́, ṣùgbọ́n tí inú ẹ̀ kì í dùn tó bá rẹ́ni tó ń la ìṣẹ́ kọjá. Ṣé ẹ ti wá rí wípé Ọlọ́run dá yín yàtọ̀? Tó lọ́pọ̀lọpọ̀ tèmi máa ń mọ̀ wọ́n á ní tó o bá mọ ní tójú mi rí ni ẹ ṣe máa ní kí n ṣe kinní kan fún yàn, ṣé ó yí sí kémi tó rí ni. Èmi àwọn èèyàn ní ìgbàgbọ́ wípé gbogbo ẹni tó bá ti la ìṣẹ́ kọjá wọ́n máa ń fẹ́ kọ́pọ̀lọpọ̀ èèyàn káwọn náà tún kọ́ gbàbí tán gbà, ó dàbí kéèyàn lọ kọ́ṣẹ́ lọ́dọ̀ èèyàn tó ti ní ọgbọ́n àti ìmọ̀, bóyá ó ṣiṣẹ́ kan tó ti wá wà sọ̀sẹ́sù, ó máa sọ fún àwọn ọmọọṣẹ́ wípé nígbà ayé tiwa nígbà táwa ń tẹ̀lé lágbájá ẹsẹ̀ la máa fi rìn láti ibì kan débì kan, wọ́n ní fún wa lówó mọ́tò, tí ò bá ti lè lọ láì rówó mọ́tò yẹn kó má lọ. Kí ló dé tẹ̀yìn ò ronú bẹ́ẹ̀? Ní blame àwọn èèyàn náà tó ronú bẹ́ẹ̀, torí ọ̀tún àtòsí láyé. Àwọn kan wà bí ọ̀rọ̀ brother mi kan tó ń sọ̀rọ̀, onílé ayé ṣe jẹ́ wípé téèyàn bá ń ṣe nǹkan mẹ́sàn-án dáadáa, ẹyọ kan tí ò ṣe ń bẹ̀ yẹn la máa fi mú ẹjọ́ ẹ̀ sí ọwọ́. Ọ̀rọ̀ làákàyè wà ń bẹ, ní blame àwọn tí wọ́n decide bẹ́ẹ̀ náà, torí ìkàlàyé àìmọye èèyàn lẹ fọwọ́ fún lóúnjẹ tó máa gé yín jẹ, àìmọye èèyàn lẹ dáṣọ bò tó máa fẹ́ já yín sí òhò, àìmọye èèyàn lẹ́yìn pè kan wá jẹun tó máa fẹ́ da iyẹ̀pẹ̀ sí. Ṣùgbọ́n ẹ má jẹ́ kí ìwà àwọn èèyàn búburú kó sọ yín di èèyàn búburú. Ní mi ò ṣe lè blame àwọn èèyàn tó ń ronú bẹ́ẹ̀ náà, ṣùgbọ́n bọ́lọ́run bá ṣe dá ẹ ní kí wọ́n hùwà títí ẹ, kéèyàn búburú má jẹ́ kó padà di èèyàn búburú. Kábíyèsí. Ẹjọ́ níbo lẹ́yìn tí wàá kọ́rú ọgbọ́n bẹ́ẹ̀ tẹ́yìn ò ṣe kí wọ́n á ronú bẹ́ẹ̀, torí nípa ìrìn àjò yín tó hàn sọ pé èèyàn àti tábà náà mọ̀ díẹ̀díẹ̀ níbẹ̀, gẹ́gẹ́ bí àwọn tí ó ń kọ̀ròyìn tó ń sọ̀ròyìn tó jẹ́ journalist ní tá a mọ gbogbo tó ń lọ, ẹ mọ̀ pójú torí ojú tó kù làwá. A mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ èèyàn lẹ́yìn ti rore sí tó jẹ́ pé gbogbo ọ̀nà náà ń fẹ́ láti fà yín wálẹ̀, kí ló dé tẹ́ ọkàn tí yín ò ṣe ń jì. Ìdí tí ò ṣe lè change ni pé Ọlọ́run ò change ọkàn tiẹ̀, èèyàn ló pinnu àti fà mí wálẹ̀, ṣùgbọ́n Ọlọ́run ò change ọkàn tiwọn láti máa gbé mi lọ sókè.
so mi ò dẹ̀ ní láti lọ sí UK kí n tó wà òkè torí pé Ọlọ́run ti jẹ́ kí n wà òkè so bí èèyàn ṣe ń wish àti fà mí sílẹ̀ tọ́lọ́run gbé mi lókè yẹn mi need àti complain torí pé Ọlọ́run wà lẹ́yìn mi ó dẹ̀ nẹni tó pa Ísírẹ́lì mọ́ kí n tó gbé bẹ́ẹ̀ ni kí n sùn rárá. ṣé ẹ ti rí báyẹn ẹ̀yin ará alẹ́ mo mọ̀ wípé mo gbé ẹyin tó mọ ọ̀rọ̀ sọ wá ṣùgbọ́n èmi náà ọ̀rọ̀ dá lẹ́nu mi ẹni gba máìkì mọ́ mi lọ́wọ́ torí ẹni tó máa lọ pẹ́ ẹ lóde ẹ̀jì èmi gbọ́ mọ̀ pẹ́ ẹ lóde ẹ̀jì wo jẹ́ kí n ṣubú la jẹ́ mò ń bọ̀. Simos catering ọ̀gá ni wọ́n jẹ́ èyíkéyìí ayẹyẹ tẹ́ bá fẹ́ ṣe òdú ni wọ́n oríṣi àṣewù bẹ́ẹ̀ lọ́dọ̀ wọn ìbẹ̀rù ò sí ìfòyà ò sí rárá tested and trust ẹ̀rọ Simos wọ́n ṣe gbára lé. ẹ̀rọ Simos catering service àwọn professional aláṣẹ wọ́n mọ ikú tó pa oúnjẹ wọ́n mọ ìtọ́jú ọ̀pọ̀ èrò birthday ni ìgbéyàwó òkú àgbà ayẹyẹ ẹgbẹ́ ìnáwó nílé ìjọsìn àti gbogbo ayẹyẹ yòówù tẹ́ fẹ́ ṣe. ẹ̀rọ Simos catering service ní ká ẹgbẹ́ ṣe oúnjẹ sísè fún iṣẹ́ wọn ni láti bá yín lo iye tẹ́ ẹ ní fáwọn àlejò tẹ́ ẹ pè. ẹ̀rọ Simos catering service ilé-iṣẹ́ wọn wà ní 23 Fadare Street Ọgbà Lagos. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ní 0704 424 7984 0704 424 7984. tested and trust ẹ̀rọ Simos wọ́n ṣe gbára lé. ẹ̀rọ Simos communications alága ìdúró ìjókòó MC fún èyíkéyìí ayẹyẹ tẹ́ fẹ́ ṣe wọ́n dáńtọ́ wọ́n mú òde rẹ̀ dùn kò séwu classic alága Jumobi Omisore. fún alága ìdúró àti alága ìjókòó ẹ pè classic alága sórí 0704 424 7984 0704 424 7984. èyí ayẹyẹ tẹ́ fẹ́ ṣe wọ́n dáńtọ́ wọ́n mú òde rẹ̀ dùn kò séwu classic alága Jumobi Omisore. gbogbo ẹ̀yin arìnrìn àjò àtọmọ jayéjayé tẹ̀ ń fẹ́ ilé ìtura tó dára tó yááyì tó sì fọkàn balẹ̀ pẹ̀lú ààbò tó péye ẹ má ṣe wàhálà jìnnà the M Service Apartment ní kí ẹ máa lọ wọ́n wà ní Peridot Street Treasure Island Estate orílẹ̀ ìmọ̀ Ọbáfẹ́mi Owódé Local Government Ogun State tẹ́ ẹ bá wá ń fẹ́ ẹ̀kúnrẹ́ àlàyé ẹ pọ́n sọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ 0916 374 4666 0916 374 4666. Àgànláyé ilé ayé yìí kò ṣe dágbé Àgànláyé ká fọwọ́sowọ́pọ̀ ló tọ́ Àgànláyé ilé ayé yìí kò ṣe dágbé. ìgbà ló ń ṣe baálẹ̀ àgbọ̀n mi kọ̀ǹkọ̀ tó tó kọ̀ǹkọ̀ ló ń ṣe baálẹ̀ odò ẹni tó bá mojú ògùn ló ń pa bìnírè tá bá ń sọ̀rọ̀ nípa alága ìdúró alága ìjókòó tó kọ́ṣẹ́ mọṣẹ́ tó mojú ẹ̀ Jumobi Omisore lọ́lọ́rundé ládé ẹ̀wà náà fún èyíkéyìí ayẹyẹ ìgbéyàwó ọmọ yìí tó ń bọ̀ lọ́nà ẹ pè Jumobi Omisore sórí 0704 424 7984 0704 424 7984. wàá gbọ́ àdúrà mi bá mi ṣe kí n lè rógòlò láàyè. wàá gbọ́ àdúrà Ọlọ́run mi ò bá mi ṣe kí n lè rógòlò láàyè. wàá gbọ́ àdúrà mi ò bá mi ṣe kí n lè rógòlò láàyè. fún àǹfààní ẹ̀yin tẹ́ ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa lórí Radio Lagos 107.5 FM tiwantiwa Jumobi Omisore Àgànláyé lẹ́tọ̀ tó ń lọ lọ́wọ́ pẹ̀lú Jumobi Omisore àlejò mi tó wà nínú agédé pẹ̀lú mi ní Israel Ọládélé Ògúndípẹ̀ tí gbogbo èèyàn mọ̀ sí Genesis tó bá mi nǹkan tí mo tún wá fẹ́ bí yín nìsín ni pé ṣe mọ̀ wípé ó dàbí pé kíyàn ti fara ẹ̀ jì wípé àlẹ́ mi fẹ́ máa ṣe ń tó dáa torí ní ó nígbà kan tí mi ò tí ì mọ̀ yín dáadáa mo mọ̀ yín nípa pé
ẹ máa ń sọ àwọn ọ̀rọ̀ àpilẹ̀kọ ẹ máa ń sọ àwọn àsọtẹ́lẹ̀ ńláńlá sí ìgbésí ayé àwọn èèyàn yẹn lèmi fi mọ̀ yín mo dẹ̀ mọ̀ pé sẹ̀lẹ̀ ni èmi sì fi mùsùlùmí ṣe ti rí pé nǹkan tó lè jẹ́ sáré mọ̀ yín dáadáa nìyẹn ṣùgbọ́n mo mọ̀ yín fún nǹkan kan wípé ẹ máa ń ṣe dáadáa ó tún wá ní ọdún kan ní 2019 ẹ̀yin lè ti gbàgbé o ẹ lọ sí Great Ormond Street Hospital for Children ní London ẹ wá donate £2,659.64 àbí mo parọ́. mo wá wò lọ́dún yẹn lọ́hùn níbi tí mo jókòó sí tí mo ti ń ro bó ṣe fẹ́ dáa mo pa ọkùnrin yìí kì í ṣèlú yìí nìkan ó tún lọ ìlú òyìnbó tún lọ ṣe kí ló dé tí àwọn èèyàn fún nọ́mbà àdírẹ́sì lé mi àwọn èèyàn ṣe báwo lèèyàn ṣe dáadáa báyìí tí ò tún wá dáa níbi tí wọ́n ti mọ̀ nìkan mo wá ti wò ó ti wà lọ́kàn mi ṣùgbọ́n Ọlọ́run ó fẹ́ ó dẹ̀ rí bẹ́ẹ̀ pé ta ni èèyàn tó fà á tí ó fi jẹ́ wípé ẹ̀ ṣe dáadáa àbí kí ni kankan tó ń mú yín lóòótọ́ ẹ ti sọ ẹni pé wọ́n bí yín sínú kò sí nǹkan kan ṣùgbọ́n lójú tèmi èmi bí lè pè bóyá story ni torí gbàdé màá kọ́kọ́ wá ṣe tí mo kọ́kọ́ gbé fá jọlẹ̀ lórí ọ̀rọ̀ yín mo gbọ́ pé ẹ ti gbé London rí kẹ́ ẹ tó padà dé nígbà tẹ́ ẹ kàwé ṣé àwọn pẹ́ tó ń kàwé dáadáa mo mọ̀ pé ẹ kàwé dáadáa náà tẹ̀sí tún láyè tẹ̀ tún fi láyè ìgbà tí lóò tí ì rí báyìí tẹ̀ lọ sí lóò báyìí láyè ìgbà yìí wọ́n ń jápa wọ́n máa ń lọ pé mo fẹ́ lọ kà mo fẹ́ lọ ṣe dáadáa ni so ẹ ti lọ látàyè ìgbà yẹn ẹ tún wá padà ó máa ní nǹkan kan ìdí pàtó tẹ̀ fi ṣe kí ni nǹkan náà. ṣe rí èèyàn tó ń tán rẹ̀ jù lẹ́ni tó ń parọ́ fún rẹ̀ bẹ́ẹ̀ ṣe sọ pé ní mo ti gbé London rí ẹ̀yin kàn lè gbọ́ bẹ́ẹ̀ mi ò gbé London rí mi ò dẹ̀ lọ sí yunifásitì rí mi ò lọ sí polytechnic rí mo lọ sí University of Adversity University ìṣòro ilé ẹ̀kọ́ gíga ìpọ́njú mo dẹ̀ lọ sí àwọn yàrá ìkàwé ìdààmú lọ́pọ̀lọpọ̀ ìgbà tí mo lọ sí London tí ẹ sọ yẹn ṣẹ́rí àti London àti America wo ti máa ń lọ yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ economy ni máa ń fò kò dẹ̀ sígbà tí mo fowó mi ra tíkẹ́ẹ̀tì rí bọ̀ first class mo ń fún sí owó mi náà dẹ̀ kọ́ ṣẹ́rí nígbà tí mo ń gbé lóṣòdì Islam la bí mi sí Muslim ni mi Wàsíù ni Muslim name mi ẹ̀rù kí gbà tẹ́ ń pè orin Alhaji Pasuma lẹ́kọ̀ọ́ omi ti ń yọ lójú mi àìmọye ìgbà ní gọ́sùlù ayé ti mú mi kò yé ẹnikẹ́ni kò sẹ́ni tó yé Ọlọ́run kan dá mi bẹ́ẹ̀ so Risikat lórúkọ ìyá mi Sulaiman lórúkọ bàbá mi ṣùgbọ́n mo di orúkọ yẹn mú Abdulwazi ẹni tó lọ́n fàyè gbà ní mi ṣe kí n preach ẹ̀sìn mo ń preach ìfẹ́ àti Ọlọ́run so London tí mo lọ yẹn mo ti sọ fún Ọlọ́run pé gbogbo ìlú tí bá lọ káàkiri láyé tá a bá ní káwọn èèyàn dá ọrẹ ẹni ọrẹ tá a bá ti dá máa kó lọ síbi tí àwọn èèyàn bá níṣòro nílùú yẹn máa dẹ́ kúrò bẹ́ẹ̀ láì mú kankan kúrò mi ò ṣe torí èèyàn mi ò ṣe torí pé kéèyàn lè fẹ́ràn mi ìtẹ́sọ èmi kú mọ̀ pé mọ̀ ṣùgbọ́n mo rántí pé tá à ń gbé Òṣòdì tá à ń gbé 34 bíi Brown Street lóṣòdì tí máa wo plane lókè a máa ibì kan wà tó ń pè láfíjà lọ gbogbo àjẹkù tó bá dà lẹ́nu plane ibẹ̀ lọ́ máa ń dà sí ibì kan lógo ọlọ́kọ̀ àfíjà lọ lóṣòdì so àjẹkù bọ́tà àwa máa ń sáré lọ bí a máa ń lọ ṣàǹgbà yẹn so táwa bá jẹ ráìsì lé wa ìjọ Christmas ni ó tún di Christmas mi àdé lọ sí Christ Gospel Apostolic Church ní Church Street ní off Brown Street so gbogbo ìgbà tí wọ́n jẹ àjẹkùnú plane yẹn ìgbà mi àwọn expired butter àwọn expired yẹn máa tún ṣàwọn ike ṣíbí yẹn máa wá ra pẹ̀ máa lọ ta lójú orin Bọ́ládé Òṣòdì màmí máa ń tata ní Bọ́ládé Òṣòdì bọ̀ kò ní ìsọ̀ ń bẹ̀ so ẹlẹ́gbẹ̀ẹ́ títì so tójò bá ti ń rọ̀ òjò á máa pa wọ́n òjò máa pa wọ́n so. it is well Ọlọ́run ti gbogbo Ọlọ́run ti. màmí máa da lánàá bomi lórí tójò yẹn bá pa á máa sọ̀rọ̀ sí ayé mi pé ọjọ́ ọ̀la mi ṣì máa dá so gbogbo ìgbà yẹn so ìgbà tí máa dé tó lọ sí Amẹ́ríkà lọ London everywhere ti ẹni ìlú tí máa ń lọ ṣáà tí máa dùn mọ́ máa gbàdúrà máa dúpẹ́ ni tòró sì máa ń dàbí àlá lójú mi so ẹni ìlú tí máa ti lọ ṣe sọ́jí owó tó bá dá ń bẹ̀ bí ọ̀rẹ́ mi kì í fọ́ọ̀sì wọn pé kàn dáwó máa kó lọ sí bóyá hospital àbí ibi táwọn ibi tí ń pa àwọn èèyàn mo dẹ̀ mọ̀ pé Ọlọ́run tó ń ṣàánú mi náà kò fi mí sílẹ̀ kò nídìí pé kéèyàn ní gbogbo ayé kó tó tọ́ọ̀ṣì ayé ẹnìkan. tá a wá léèyàn tọ́lọ́run lò tó fà yín lọ́wọ́ sókè tẹ̀fi débi tẹ̀dí láyé mi.
fà mí lọ́wọ́ sókè ṣá. àbáwọn èèyàn àbí àwọn òbí mi. iṣẹ́ dandan kẹ́ ẹ dárúkọ èèyàn àwọn òbí mi. ẹni tó fẹ́ tẹ bákan ronú ẹ máa pé ọ̀pọ̀lọpọ̀ lágbájá. ẹnì kíní ìyá mi ìkejì bàbá mi ìdí tí màá ṣe dúpẹ́ lọ́wọ́ ìyá mi ni pé bí ìpọ́njú yẹn ṣe tó màmí ò fi mí lẹ̀ lọ ìdí máa fi dúpẹ́ lọ́wọ́ dáàdì mi ni pé bí dààmú yẹn ṣe tó tá à ní tẹlifíṣàn lè wa ṣùgbọ́n tí mo mọ̀ pa ní vision gbà yẹn dáàdì mi ò fẹ́ yàwó mi so kò sẹ́ni tó fẹ́ sọ̀rọ̀ fún mi pé ogun bá mi jà kò dẹ̀ sẹ́ni tó fẹ́ sọ fún mi pé orogún màmí wà ń di ọ̀rọ̀ mi so dáàdì mi ò fẹ́ yàwó méjì bí ìnira ṣe pọ̀ tó màmí náà dẹ̀ fi wá lẹ̀ àwọn dẹ̀ fi ọ̀nà ìgbàgbọ́ àti ìfaradà kan mi àti ìtẹ́lọ́rùn àti pé ìwọ̀nba ohun tọ́lọ́run bá ṣe fún ẹ gbé ìgbé ayé ipa because a life of no impact is a life of no value. ẹ sọ pé tí bá ń sòyìnbó mo lọ school mo kàn ń ràwé if you come to my house mo ní library lọ́fíìsì mi mo ní ilé mi everywhere tí máa ń gbé mo ní library because mo believe nínú personal development ká má complain pé bàbá wa ò lówó ìyá wa ò lówó ká tiẹ̀ dúpẹ́ pé wọ́n bí wa bẹ́ẹ̀ sọ pé àgàn láyé awakọ́lá lóyún ara wa bàbá wa ló ràn ìyá wa lọ́wọ́ ìyá wa ló bá bàbá wa gbẹ́rù ìjọ tí wọ́n bí wa ta délé ayé sátífíkẹ́tì àkọ́kọ́ tó kọ́kọ́ fún wa òun ni nínà torí tó ọmọ ò bá ké wọn nà ọmọ ọ̀dẹ̀ kí n délé kó délé ayé kó má ba ogun títí ẹ̀ ká má wá complain ogun tá a dé bá ká dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n gbà wá sáyé tó ń bí wa sínú ogun ṣùgbọ́n tá a ti inú ogun dénú ogun ẹ̀yin lẹ sọ pé orí ètò yìí àwọn aníyìkáyé lẹ máa ń gbé wá ṣùgbọ́n lóòótọ́ ni a bá sọ̀rọ̀ aníyìkáyé ṣùgbọ́n ogun ni àkàbà ògo kò sẹ́ni aníyìkáyé tẹ́ fẹ́ sọ tí ò ní ní ìtàn torí tí ò bá nítàn kò ní tàn. ìtorí ẹ̀ la ṣe máa ń gbé wọn wá torí pé àmọ̀ pé kò sẹ́ni kankan láyé yìí tó máa dìde tí ò ní níbi kan tó dé kó tó débi kan kí nǹkan kan tó wá ṣe nǹkan kan gbogbo ẹ̀ tó wá ṣe so lẹ́yìn dáàdì mi àti mọ́mì mi ẹni tó tún fi tí mo máa dúpẹ́ fún forever títí ayé mi òun ni olùṣọ́ mi tí mo gba ọ̀dọ̀ wọn wọ ìjọ mímọ́ Celestial because ìgbà tí máa fi lọ sí Celestial church aláṣọ ara tá à ń lọ wọn faṣọ bú màmí ni pípẹ́ òun ló wọṣọ kan fọ́dún 4 òun dẹ̀ ló ń gbàdúrà jù ẹkún yẹn ló jẹ́ kí n rìn lọ tí mo fi pàdé máàlù olùṣọ́ yẹn so mo á ní kí n máa lọ church tí wọn kì í change aṣọ orúkọ wọn dẹ̀ jẹ́ Fẹ́mi Ṣóyọyè. ṣe é ti rí báyìí mo ní gbogbo ń tẹ̀dá bá ti mọ̀ kó máa ṣe é torí pé gbogbo ẹ̀ pátápátá ló lérè ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ràn lẹ́tí gba àwọn èèyàn ṣùgbọ́n ní ṣókí ẹ kàn bá mi gba àwọn èèyàn nímọ̀ràn bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ kí gbogbo èèyàn náà máa bá mi dúpẹ́ lọ́wọ́ wọn torí wọ́n ti gbé nǹkan ńlá fún mi o lórí ètò yìí wọ́n láwọn fẹ́ fún mi $1 million kí n máa fi sanwó fún mi ẹ bá ń dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn. ìtẹ̀sán yẹn mi ti yẹ mi ti sọ lórí pé a lè ló máa tó bẹ̀ kó máa tó bá dẹ̀ lẹ́nu kó máa tó bẹ̀ kó tó bẹ̀ lọ. ẹ bá mi pa àwọn èèyàn nímọ̀ràn pé gbogbo nǹkan tó máa ń ṣe. bí ẹ gbogbo nǹkan tá a bá ń ṣe ẹ jẹ́ ká máa ṣe bẹ́ẹ̀ ni pé a ṣe nǹkan kẹ́yìn ká dẹ̀ máa rántí wípé gbogbo ibikíbi tá a bá dé a máa jíyìn ní ọjọ́ ìkẹyìn a lè jèrè gbogbo ayé kò dá ká má jèrè ìjọba ọ̀run. tó kò ní ju báyìí lọ lórí ètò àgàn láyé lọ́tọ̀ tòní gbogbo ẹ̀yin tẹ́ ti ń gbọ́ wa dáadáa ẹ má gbàgbé fọ̀rọ̀ tèmi máa sọ fún yín pé bó o bá lè yọ ènìyàn kúrò nínú ìṣòro má dákún ìṣòro rẹ̀ torí wípé àtọ̀rọ̀jẹ lónìí ó lè di àfúnni lọ́la kò sí ẹnìkankan ẹ̀dá ò láròpin ọlọ́run ò sì gbàgbé èèyàn ó di lọ́jọ́ mẹ́jọ ká tún máa pàdé pẹ̀lú àkànṣe ètò mo dúpẹ́ lọ́wọ́ olóòtú ètò mi Dámilọ́lá Adébáyọ̀ bẹ́ẹ̀ kí n dúpẹ́ lọ́wọ́ kó Fowórọlá Ọláyíwọlá àti Abdulrahman Jumobi Omisore lórúkọ tèmi ọmọ wọn nífẹ̀ẹ́ oyè níbi tó Jùmọ̀ rere ti mọ́ wọn sílé ayé ó dàbọ̀.